bí mo ìwà mi act rí àwọn fíìmù tẹ́ bá rí mi inú ẹ̀ yẹn wọ́n fọ́ọ̀sì mi ni o àwọn kan wà tó jẹ́ pé o lè máa ṣiṣẹ́ kó máa gbowó ẹ jẹ́ ń lọ ọdún Adékọ́lá as an example ìgbà tèmi ti ń gbowó iṣẹ́ ọdún ò tí máa gbowó iṣẹ́ ọ̀rọ̀ Yẹmi Solade máa sọ mi ì dẹ̀ fẹ́ sọ̀rọ̀ wọn nítorí mo jẹ́ ọmọ tó ti léèrè wá bí bẹ́ẹ̀ kọ́ Yẹmi Solade ó yẹ kí n rí wọn fín torí nǹkan tó worst jù láyé ni pé. ó yá ló mọ ohun ojú rí kọ́gbọ́n nínú ohun ojú rí aláǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀. ẹ jọ̀ọ́ ẹ bá mi dárúkọ yín fáwọn èèyàn sá. ẹ kú dédé àsìkò yìí orúkọ mi ni Lukmon Ayinde ọmọ Jímọ̀ tí ó máa ń jẹ́ Lukmon Ayinde Jímọ̀ àwọn tèmi máa pè mí ní radical àwọn ẹlòmíràn sọ pé ọba ọmọ ẹ ṣe. ọba ọmọ ta ló sọ yín lọ́ba ọmọ kí ló mọ ọba ọmọ wá. Anyway anybody ò sọ mí lọ́ba ọmọ àwọn èèyàn dẹ̀ ti sọ mí lọ́ba ọmọ torí nígbà tí a bẹ̀rẹ̀ ìrìn àjò wa ní ọdún náà lọ. ọdún wo. ó ń lọ bí 30 ọdún báyìí. bẹ́ẹ̀ ni. ó ń lọ bí. 30 ọdún báyìí. 30 years. bẹ́ẹ̀ ni. 31 dìṣẹ́ fíìmù. mo bẹ̀rẹ̀ ìrìn àjò yìí ní 1998 kò sáfikún kò sáyọkò 1998. 98. ni mo bẹ̀rẹ̀ àjò mi nígbà tí a bẹ̀rẹ̀ ìrìn àjò wa ẹmọ àtijọ́ àti mú ó ṣòro èmi kẹ̀ mo jẹ́ ọ̀kan tẹ́ pé mi ń ka nǹkan kan kún whatever happen mi máa ń believe pé ó máa ṣe ṣe so àwọn èèyàn máa ń wá rò pé eléyìí ó rọ́nà beyond iṣẹ́ yìí so ṣùgbọ́n in 2, 3, 4 years after gbogbo àwọn èèyàn tán máa ń wò pé kí ló fẹ́ ṣe kò lè rí nǹkan kan ṣe ń diṣẹ́ yìí ó di nǹkan tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní wò pa ọlọ́run máa lágbára o so bọ́ọ̀yì náà lè padà pẹ̀lú àwọn tí wọ́n ń máa fi iṣẹ́ ìjẹun definitely eléyìí ò ṣọ̀bọ̀ṣẹ́ ọba lélẹ̀ ọba so ọ̀gá wa kan wá sọ pé ọba ọmọ nìyẹn torí kò lè jẹ́ ọba lórí àwa tá a jẹ́ bàbá àní kò sí wàhálà ọba ọmọ ó sì máa di ọba lórí àwọn tó jẹ́ bàbá náà lọ́jọ́ kan. ọ̀gá yín wo nìyẹn. ọ̀gá mi yẹn wọ́n ti dolóògbé lẹ́nu Jàre Adénírègùn kọ́lọ́n bá ń fi ọ̀run kẹwọn kọ́lọ́n pa àṣìṣe wọn rẹ́. ọ̀ṣẹ́ ìtura. ọ̀ṣẹ́ ìtura dàrẹ́tọ̀. kó tó di bẹ́ẹ̀ wọ síátà yẹn ẹ tiẹ̀ jẹ́ ká mọ̀ yín díẹ̀ Lukmon Jímọ̀ lórúkọ yín báwo lẹ ṣe bẹ̀rẹ̀ gbésí ayé ilé ẹ̀kọ́ wo lẹ lọ. mi ò láǹfààní àti kàwé tó pọ̀ ní ìjìnjẹ ayé mi mo lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan ní Ìbẹ̀rẹ̀kòdó nílùú Abẹ́òkúta wọ́n ń pè ní OUS bẹ́ẹ̀ mo ti ka ìwé 6 mi jáde so mo lọ sí ilé ẹ̀kọ́ gíga wọ́n pè yẹn ní Ìkíjà high school ìyẹn wà ní Ìbẹ̀rẹ̀kòdó nísàlẹ̀ ọjà mo kà dé JSS 2 lọ́dún yẹn ni mi ò lọ school mọ́ mo sá kúrò ní school mo gbọ́dọ̀ àwọn òbí mi lọ nígbọ́ra so mọ́mì mi wá mú mi kí n máa lọ kọ́ṣẹ́ ní abúlé mẹ́kò lọ́nà Èkó so abúlé mẹ́kò yẹn ni mo wà nínú ìrìn àjò mi abúlé mẹ́kò yẹn ni mo ti pàdé ẹni tó jẹ́ kí n máa ṣe tíátà lẹ́nu. iṣẹ́ kí lẹ kọ́ lábúlé mẹ́kò. mẹkáníìkì ni Austin àwọn tó ń ṣe tipa. oní tipa ní. lágbára Ọlọ́run lágbára Ọlọ́run. ẹ ṣáà ń kọ́ṣẹ́ kí ló tẹ̀ ṣe freedom tẹ̀ fi wọṣẹ́ tíátà. ẹ ṣe lára oore tọ́lọ́run ṣe fún mi ni pé gbogbo tí mo bá fẹ́ kọ́ Ọlọ́run ṣoore yẹn fún mi débi pé ó máa ń tètè yé mi so ìgbà tí mo fi kọ́ṣẹ́ yẹn within 2, 3 years mo ti mọ̀ dáadáa mo ti mọ̀ gbogbo nǹkan tó wà níbẹ̀ ṣùgbọ́n within that 3 years ẹ mọ̀ wọ́n tó máa kọ́ṣẹ́ lábúlé mẹ́kò tó máa kọ́ṣẹ́ mechanic ó máa lò 5 years within that 3 years ni mo ti pàdé èèyàn kan tó ṣokùnfà ṣe so iṣẹ́ tíátà gangan ó pẹ̀lú nǹkan tí ó jẹ́ kí n padà ṣe freedom nídìí iṣẹ́ mechanic tí mo fi iṣẹ́ yẹn lé pátápátá. iṣẹ́ tíátà ni ó jẹ́ kẹ́ ṣe mẹkáníìkì Austin lábúlé mẹ́kò. báwo lẹ ṣe pàdé ẹni yẹn. ẹ ṣe nínú ìrìn àjò mi mo pàdé ọ̀gbẹ́ni kan wọ́n pè ní Dáre Agbéjò confam ni apá àti wèrè. níbo lẹ ti pàdé. ìgbà tèmi kò ń gbọ́ ọ̀rà tí mọ́mì mi mú wá kọ́ṣẹ́ lábúlé mẹ́kò so sísà mi ń gbé ní abúlé ọ̀tún lọ́dún yẹn so mo wá lọ gbé lọ́dọ̀ sísà mi so ìgbà tí mò ń gbé lọ́dọ̀ sísà mi ni mo ti wá pàdé Dáre Agbéjò ń bẹ̀
ẹni tó jẹ́ ọ̀gá mi lénìí nídìí iṣẹ́ eré orí ìtàgé ibẹ̀ ni mo ti pàdé Dáre Agbéjò but àjọ máa ń rìn kiri àjọ máa ń dàgbòrò láàmú àwọn náà ń ṣiṣẹ́ lábúlé èmi náà ń ṣiṣẹ́ àwọn ń ṣiṣẹ́ painter èmi ń kọ́ mechanic wọ́n á ti sọ pé ṣe wá ní hàn án. painter ni filẹ̀ fún. bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run. ẹ̀dùn náà abúlé lè jọ ń kọ́ṣẹ́ ṣé wọ́n ń ṣe tíátà ń bẹ̀ lẹ́ fi wò pé ṣe tíátà wọ́n yìí ni àbí báwo. rárá lọ́dún yẹn wàhálà kan ṣẹlẹ̀ láàrin wọn àti sísítà mi mọ́ mi sàmọ́dì yẹn èmi ò dẹ̀ fẹ́ kẹ́nìbọ̀dì bá sísítà mi jà mi ò fẹ́ kẹ́nìbọ̀dì sọ nǹkan kan sí wọn mo ṣàbà confam mo ṣàbà wọn fa wàhálà lọ́dún yẹn mi kì í ta sí wọn mọ́ so bóyá wá dijọ́ yẹn mo wá wà nílé mi lọ sábúlé mẹ́kò mi lọ abúlé mo kàn rí àwọn aráalé wa tó ṣe sáré kiri kí ló ṣe wọ́n kí n yọjú síta mo rí wọn tó tún sáré lọ bákónì nígbà tó máa yọjú bákónì mo kàn rí kíní ọ̀hún tó ń lọ kúndú máa yàn pé ní ike tuntun ọmọọṣẹ́ goroso ni wọ́n so àwọn ṣe àwọn television series kan bóyá àròbá mi tẹ rántí kíní bọ̀ ike tuntun ṣá popular nínú fíìmù yẹn wọ́n máa ṣe ike tuntun dé afẹnulágó kíní bá rí kúndú kí n bọ́ sábà mo kàn rí tó wọ kọ̀rọ̀ ní pam ike tuntun rèé kí ló wá ṣe ládùúgbò yìí wọ́n lé wá Dáre wálé ṣé wọ́n jọ ń ṣọ̀rẹ́ ni wọ́n ń ṣe tíátà Dáre ń ṣe tíátà kẹ̀ gbogbo àyẹn èmi àti wọ́n ti jà àkíjọ sọ̀rọ̀ mọ́ so ìjọ́ kejì tí mo dábìlì mẹ́kò bá wá ọ̀rẹ́ wa kan lọ ìyẹn jẹ́ ọ̀rẹ́ wa kẹta ìyẹn bá ní àbúrò Dáre ń kọ̀ mọ́ náà a ti jà kì í sọ̀rọ̀ ẹja kẹ̀ èmi lọ rojọ́ fún o ká lè dọ́gbọ́n parí ìjà ni o wọ́n ní a ti jà kì í sọ̀rọ̀ kẹ̀ kódà tó bá di 7 àṣàdìbáyé mi ò gbélé yẹn mọ́ tó bá di 7 kẹwàá bá mi lè máa bá yín parí ẹ̀ lẹ́ni mo já yín ni mo torí ìpọ́n fẹ́ bá a parí ìjà kí ni bá ṣe tíátà mo ti kúrò lábúlé láti 5 mo ti lọ jókòó síbẹ̀ ẹni tó fẹ́ bá a parí ìjà gan kò dé before 8 so wọ́n ṣáàdì wọ́n yí bá a parí ẹ̀ bá ni mo ti gbọ́ mo ti ṣe findings mo ti mọjọ́ tó ń ṣe rehearsal ìjọ Wednesday yẹn mo wà lábúlé mi ò change aṣọ ìgbà tó di around 12 àwọn dẹ́ máa bẹ̀rẹ̀ rehearsal àwọn 3 ìgbà tó di around 12 after 12 bí mọ́tò kan ṣe dé nìyẹn gbogbo àyẹn ọ̀gá mi ò kí n wá sábúlé mọ́ èmi ló gbójúlé wọn time tó bá wọn wà ń jọ yẹn mọ́tò yẹn ṣe mọ̀ pa alákòóbá kí n wá bọ́ṣọ́ lẹ̀ kí n máa ṣe wọ mọ́tò yìí kí 3 wá kọjá kí n má bá wọn rehearsal mọ́ mo yẹ gbọ́dọ̀ kọ̀rọ̀ nìyẹn mo sá mi mọ́mọ́ yẹn ṣe mọ́tò yẹn o mo yẹ sá lọ nìyẹn mo ṣáà lọ gán mọ́tò lẹ́yìn ní òkè abúlé so mo wá lọ sí ibi tí wọ́n ti ń ṣe rehearsal so ibi tí mo wá lọ sí yẹn so filẹ̀ fún confam ní apá àti wèrè ṣìyàn kọ́lọ́n bá ṣe dáadáa fún wọn kọ́lọ́n túbọ̀ jọ tún dáa jù báyìí lọ so ibi tí mo wá dúró sí ó ti mọ ohun tí mo fẹ́ mo wá dúró sára kíní báyìí mo wá wò hàn ó wá mú mi ó ń plot àwọn èèyàn ń ṣe rehearsal ó wá mú mi bí mo ti sẹ́ so Lukmon ya wá so ìwà wá ṣe báyìí ká ní ìwà wá ń jẹ́ radical so radical tó ń pè mí lé nìyẹn ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ sọ sígbésí ayé mi òun ni Dáre Agbéjò confam ni apá àti wèrè ṣe hàn kò jẹ́ bí ó ṣe jẹ́ bóyá jẹ́ lọ́dún yẹn lọ. gbóná tí ń ṣe rehearsal ń gbà yẹn. abúlé ọ̀tún ní létí odò lọ́dún yẹn àwọn tí mo bá ń bẹ̀ tọ́jọ́ ń ṣe rehearsal confam ni fúnra wọn bẹ̀rẹ̀ Sunday perfect dé yòókù bọ̀bọ̀ kan à ń pè ní Jordan kò sí Nàìjíríà mọ́ lady kan à ń pè ní Fàlì à ń pè yẹn náà ní Fàlì ìyẹn ò ṣe tíátà mọ́ tipẹ́tipẹ́ so àwọn tí mo bá ń bẹ̀ tán senior mi nìyẹn so lẹ́yìn ìgbà tí mo wá débẹ̀ tèmi wá wà ń bẹ̀ ẹ̀yìn tèmi làwọn Bọ́sẹ̀ Arẹ́gbẹ́ṣọlá Mọ́nsúrà àǹkó náà wá ń dé lẹ́yìn mi Ọdúnládé òun ṣe set wa ṣẹ́gẹ̀t àwọn ń ṣe kinní níbò mi ní ọdún senior mi ṣẹ́gẹ̀t mi mẹ́tò senior náà wọn àti Dáre Agbéjò ṣẹ́gẹ̀t ọ̀tọ̀ níbi tí wọ́n ti ń ṣe tiwọn. ṣùgbọ́n táwọn tẹ̀yìn bá ń bẹ̀ nìyẹn abúlé ọ̀tún lẹ ti bẹ̀rẹ̀ rìhásà ìrìn àjò yẹn wá bẹ̀rẹ̀ so báwo ló wá ń tẹ̀síwájú sá. nígbà tí mo bẹ̀rẹ̀ ìrìn àjò mi pẹ̀lú Dáre Agbéjò ní 98 ó fẹ́ràn mi gan-an ó fẹ́ kí n ṣe dáadáa níṣẹ́ yẹn Dáre Agbéjò so gbogbo ohun tí mi ò tó ló máa ń sọ pé mo tó ohun tí wà lọ́dọ̀ John Babs níbi tí àwọn àti ọ̀gá mi Ọdúnládé Adékọ́lá tọ́jọ́ wà ní same group ní John Babs yẹn ó wá fẹ́ fún mi wé tó wá gbé mi lọ sí John Babs yẹn ó wá ní cameraman ni mi pé mo mọ̀ nípa camera ọdún tó ń sọ mi ò mọ̀ nípa camera mi ò mọ̀ kankan nípa camera
bó ṣàfẹ́ fún mi ní weight so tòyẹ̀ sáà gbọ́ngbà tó introduce mi pé cameraman ni mí àwọn tó jẹ́ kinní bẹ̀ bọ̀dá kan bọ̀dá Yọ̀mí àwọn ni àbúrò John Babs àwọn torí John Babs gangan wọn sí àràǹdì gbà yẹn àwọn ni GM ọ̀gá wa Káyọ̀dé Akíndínà Mr Paragon àwọn ni director group yẹn tó ń bá wọn mójútó kinní yẹn so ìgbà tí confam sọ pé mo mọ̀ ń pa kámẹ́rà mo ṣe wọ́n láti fún mi lága sọ́tọ̀ wọ́n wá ń pọ́n mi lé bí èèyàn gidi èmi dẹ́pọ̀ ọ̀nù mi wípé pé mo dẹ̀ mọ́nú ara mi wípé mi ò ṣe mi gbogbo dẹ́ pé mo jẹ́ mi ò jẹ́ o ṣùgbọ́n bọ́lọ́run ṣe ń jẹ́ Ọlọ́run bọ́lọ́run ṣe tóbi tó nínú ayé ẹ̀ gbogbo ìgbà táwọn pípọ̀ yẹn máa sọ pé wọ́n máa nídìí gbogbo tí fífilẹ̀ fún sọ pé mò ń ṣe lọ́dún yẹn pẹ̀lú ògo Ọlọ́run mo ti mọ̀ pa ẹ̀ dáadáa kódà mo ti mọ̀ kọjá bí fífilẹ̀ fún sọ pé mo mọ̀ dé ṣùgbọ́n lọ́dún yẹn ọ̀gá mi Dáre Agbéjò ó make sure wípé toró fẹ́ràn mi gan ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kò yẹ kí n sọ torí ọ̀rọ̀ tí ò dáa ni mo máa sọ tó mo fẹ́ sọ ká lè fi kẹ́kọ̀ọ́ perfect tí mo dárúkọ lẹ́ẹ̀kan yẹn Sunday Beyoku perfect yẹn ọ̀gá mi làwọn náà wọ́n bá filẹ̀ fún fa wàhálà nígbà tán gbọ́ pé wọ́n mú mi lọ sí ọ̀dọ̀ John Babs pé Dáre o ṣe máa mú Radical lọ sí filẹ̀ tó sọ mí Radical gun tí máa jẹ́ filẹ̀ fún lọ́dún yẹn so o ṣe máa mú Radical lọ sí John Babs mọ̀ kán táwọn ọmọ yẹn tán bá ti ń mú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn wọ́n máa délé bá wọ́n máa gbéraga ni ṣe get so ní gbogbo ìgbà ní gbogbo ayé mi mo máa ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé filẹ̀ fún ṣe àwọn nǹkan tó ṣe fún mi nínú ìrìn àjò mi mo dẹ̀ máa ń bá wọn náà dúpẹ́ torí kò sẹ́ni kankan tó lè disturb ẹ̀dá kankan ìrìn àjò mi yẹn mo máa débẹ̀ Ọlọ́run kàn ló filẹ̀ fún ni so tí filẹ̀ fún ò bá ṣe fún mi lọ́dún yẹn ó máa dùn wọ́n perfect wọn ò lè sún wọn ò lè gírí mọ́ mi báyìí dísìn dásìkò yìí so mo níyẹn ìgbà tẹ́ pé tí n bá lọ bí iṣẹ́ tí n bá dé mo gbọ́dọ̀ lọ fún filẹ̀ fún lówó gbogbo nǹkan tí mò ń sọ yẹn mò ń sọ kí ẹ̀yin tẹ́ wà níwájú tẹ́ jọ̀gá kẹ́ máa rántí pé àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn yẹn wọ́n sì ń bọ̀ nípò ọ̀gá yẹn lọ́la so gbogbo tá a bá ṣe é lẹ̀ lénìí làwọn ọmọ yẹn máa sọ nípa wa tó bá dọ̀la mi mọ̀ bóyá inú ń bí wọn àbí inú ò bí wọn but in my own kínní ẹ mọ àwọn ọ̀gá kan tó máa fẹ́ sọ tán kì í fẹ́ kí ọmọ tó ń bọ̀ lẹ́yìn kó ṣáájú wọn dáwọn ààyè kan meanwhile ilé ayé ta wà yìí nígbà míì ó lè jẹ́ ọmọ tó ń bọ̀ lẹ́yìn ló máa kọ́kọ́ débi tí ọ̀gá wà tí ọ̀gá ń rò yẹn tẹ́ pọ̀ mọ́ ẹ ló ṣẹ̀ṣẹ̀ máa wá mú wọ débẹ̀. Filẹ̀ fún ṣáà tì í síta. ó gbìyànjú. bọ̀ tìgbà tí Filẹ̀ fún máa tì í síta yẹn Radical ló ń pè é ṣe acting lẹ fi bẹ̀rẹ̀ ni. ẹ jẹ́ kí n sọ báyìí kò sẹ́ni tó mọ nǹkan kan míì tó wà nídìí iṣẹ́ fíìmù or tíátà tó bá fẹ́ wá jọ ìkọjá acting ìgbà tó bá débẹ̀ ló ṣe máa mọ̀ pé eléyìí wà ń bẹ eléyìí wà ń bẹ eléyìí wà ń bẹ bí mo ìwà yìí mi act rí mi act rí tí n bá sọ pé mi act àwọn èèyàn máa ní àṣebá rí inú fíìmù àwọn fíìmù tẹ́ bá rí mi inú ẹ̀ yẹn wọ́n fọ́ọ̀sì mi ni o. wọ́n fọ́ọ̀sì yín ni. bẹ́ẹ̀ ni. kí ni tíátà wá fi wọ̀nyí tó jẹ́ pọ́n fọ́ọ̀sì yín sínú fíìmù. ṣe rí question tẹ́ bèrè yẹn it's a technical question anyway tíátà àwọn mi gan torí bóyá àti kọ́ pé ibẹ̀ náà ni màá ti ṣègbésí ayé mi ni ṣùgbọ́n nígbà tí mo débẹ̀ tí mo rí pé okay tíyàn bá fẹ́ act tó bá fẹ́ di star ó máa sacrifice nǹkan tó pọ̀ mo wá rí pé àwọn kan wà tí tó jẹ́ pé o lè máa ṣiṣẹ́ kó máa gbowó ẹ jẹ́ ń lọ ọdún Adékọ́lá as an example torí gbogbo ohun tí n bá sọ kò ní sọ pé bẹ́ẹ̀ kọ́ àbí kó wá mú mi sínú ìgbà tèmi ti ń gbowó iṣẹ́ ọdún ò tí máa gbowó iṣẹ́ àdọ̀gá mi dẹ̀ ni but ẹ wá wò sùúrù tí àwọn tó ń act yìí lè ṣe òun ni èrè tí wọ́n wá ń jẹ táwọn Ọdúnládé Adékọ́lá wá ń jẹ léni ṣẹ́gẹ̀t ẹ wòye létọ́dún ní èmi ò tí kọ́lé bọ̀ ìdíṣẹ́ náà mo ti ń gbọ́ bùkátà mi o ṣùgbọ́n ẹ wòye létọ́dún ti ní léni ẹ wo ohun tọ́dún ti tó láyé ṣùgbọ́n torí pé ó lè dúró èmi kẹ̀dẹ̀rẹ̀ ẹ mọ̀ òye èèyàn máa pa mí lè dúró o jẹ́ máa ṣiṣẹ́ kí n máa gbowó Ọlọ́run bá tiwa náà jẹ́ o bọ̀ á lè fi wéra wọn so ìgbà tí mo débẹ̀ tí mo rí pé as production manager no mi bẹ̀rẹ̀ láti production manager anyway mo bẹ̀rẹ̀ láti lightman
láti generator man mo kọ́kọ́ bá wọn ti generator later mo graduate mo bẹ̀rẹ̀ sí bá wọn tanná later mo graduate mo ṣe continuity later mo graduate mo ṣe mo ń ṣe PM production manager mo ṣe production manager bí mo yẹ bẹ̀rẹ̀ díẹ̀ nìyẹn ká tó dé ibi tó délé ni ibi tó lọ ní kó délé ni. ìgbà tẹ́ kọ́kọ́ dé tíátà yẹn ká sọ pé owó ló ranjú mọ́ yín nìyẹn àbí lẹ ṣe act lẹ ṣe wò pé bíi jẹ́ ń ṣiṣẹ́ kí n gbowó. no owó kọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yẹn náà mo mọ̀ wípé àwọn tí wọ́n ń sacrifice time ara wọn fi act yẹn àwọn náà sì máa gbowó. ìgbà tí mò ń sọ yẹn mi ò ní bùkátà àkòjẹ́ pé mo ti níyàwó mi ò tí níyàwó mi ò tí bímọ a ṣe ń sùn kiri ni so bá dẹ̀ yẹn ń sùn kiri yẹn à ń jẹun gbogbo bá yẹn ń sùn kiri náà a ṣáà ń jẹun bákan ṣe gẹ̀ẹ́tẹ̀ so mo lè survive ẹ̀ but ní àsìkò yẹn mo ní tìjú gan so ìyẹn gan pẹ̀lú nǹkan tó bá ti gbé kámẹ́rà lẹ́ báyìí mi ò ṣe o wọ́n máa bẹ̀ mí gbígbà tẹ́ pé mi ò ṣe ìgbà míì gan àwọn kọ̀ọ̀kan tẹ́ ń rí mi nínú ẹ̀yẹ gan ẹni tó gbéṣẹ́ fún mi as production manager tí ò rí cast time bet wá ń lọ tí ò rò ṣèrè tá a fẹ́ lò tó ṣèrè bóyá ẹni tá a fẹ́ lò time yẹn bóyá èmi náà ni máa ṣe arrangement pé òkè bóyá àdéhùn wá tàṣì bákan ó wá di pé àwárẹ́ ni àwọn star tá a dẹ̀ pé bóyá time wọn ti ń lọ so nǹkan tí mo dẹ̀ lè ṣe ni wọ́n náà radical ò dẹ̀ ṣe àmì ò ṣe o ẹni gbà tẹnu àná kò sí wàhálà ẹ má jẹ́ ò ṣe ẹ jẹ́ kó baṣẹ́ jẹ́ ẹ jẹ́ ó bàjẹ́ so ìmí máa wà tí máa pé òkè máa ṣe látara pé mi fẹ́ kíṣẹ́ bàjẹ́ shed get ẹ̀ then àwọn iṣẹ́ kan pa èmi àti ọ̀gá mi pọ̀ Ọdúnládé Adékọ́lá ìyẹn máa ń ta gbogbo iṣẹ́ tó ń bá direct tí bá manage ó dìde máa ẹ lọ fún radical wọn máa ṣe sí yìí o mi ì láṣọ ẹ lọ máa ṣe wá fún mọ́tò ṣe get ìyẹn máa ń fọ́ọ̀sì mi ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣe get but at the start mo máa ń tijú gan fún kámẹ́rà bákan. now production manager yẹn lẹ wá face ẹ kọ́kọ́ ṣe ẹ ń bá wọn tan generator mo kọ́kọ́ ń bá wọn tan generator láti generator ẹ bọ́ sí continuity. generator tàwa kẹyìn ṣe generator sí ìtàn tán o generator onídísù tí wàá nígbà tó bá kí kíní tán fi wá ní ẹ tó bá kọ́kọ́ kí kíní yẹn sí lẹ́gbẹ̀ẹ́ wàá fà yẹn á kì wàá fa kíní kan wàá róòlù ẹ̀ tó bá ti róòlù ẹ̀ báyìí wàá kọ́ ju jí àlẹ́ ìdíwọ́n máa róòlù ẹ̀ pàpàpàpàpàpàpàpà èéfín arúgbó pà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 
pẹ̀lú gọlọ́run. continuity yẹn ṣe kọ́ lọ́dọ̀ èèyàn ni àbí bẹ́ẹ̀ ṣe ń lọ location yẹn lẹ ṣe mọ̀. Mo kọ́ lọ́wọ́ èèyàn ni. lọ́wọ́ ta nìyẹn. Ṣẹ́gun gbé ló kọ́ mi, ọ̀gá mi Ṣẹ́gun gbé òun ló kọ́ mi ní continuity. okay. ọ̀gá wa kan wà ń gbà yẹn, àwọn náà ti kú lẹ́nu kọ́lọ́n bá fi ọ̀run kẹ́ wọn. Olódodo Rótìmí Ayinde olódodo. Rótìmí Ayinde. Àwọn ni ọ̀gá continuity tí wọ́n popular káàkiri gbogbo Nàìjíríà lọ́dún yẹn. So wọ́n náà fẹ́ kọ́ mi continuity, mo wá lọ sọ́dọ̀ wọn. ní olódodo. Olódodo rẹ̀ Latin. So nígbà tí mo wá dọ́dọ̀ olódodo tí wọ́n wá ń kọ́ mi pa iṣẹ́ ẹ̀ ti le jù èmi ò lè ṣe ń bá kú mẹ́. mi ṣe àwa fẹ́ ya fíìmù gbogbo yẹn Ṣẹ́gun gbé ìṣe continuity lẹ́yìn ọ̀gá wa tí mo sọ lẹ́ẹ̀kan yẹn Bọ̀dá Jàre Adénírègùn kọ́lọ́mbà fọ̀run kẹ́wọn. àwa fẹ́ ya fíìmù wọn kan à ń pè ní àpótáìtì fíìmù yẹn ní Olúwayé boxer comedy ni. That was first film tí mo kọ́kọ́ fi test run continuity mi. kódà lọ́dún yẹn scene méjì péré la yànú ẹ̀ bọ́ ibi tí mo ti bẹ̀rẹ̀ continuity mi nìyẹn. nígbà tí a ṣe iṣẹ́ yẹn ọ wá ń pín crew so Ṣẹ́gun gbé fún ẹ lọ fẹ́ direct fíìmù yẹn wọ́n wá pè mí pé Radical ìwọ ló máa ṣe continuity o torí credit kan wà tó yẹ kí n fún Ṣẹ́gun gbé ẹ jẹ́ kí n sáré sọ. gbogbo tí mò ń ṣe ní industry lé ní ìpápátá tí mo mọ̀ òun lọ́lọ́run ń lò láti bá mi brush ẹ̀. ìyẹn Ṣẹ́gun Ògúngbè. bẹ́ẹ̀ ni so kí n má gbé credit oní credit fún ẹlòmíì. ìrìn àjò mi bí mo ṣe bẹ̀rẹ̀ ti fílẹ̀ fún ni mo sọ yẹn. so ó wá pè mí wá ní Radical ìwọ ló máa ṣe continuity o. continuity kẹ̀ báwo mi fẹ́ ṣe continuity mi ò mọ̀ ó ní kò lè ó bá mú ìwé ó bá rúùlù ẹ̀ fún mi ó bá ṣe báyìí ṣáà ó rúùlù ìwé yẹn lọ́dún yẹn jàǹgàjàǹgà báyìí ó bá ní níbí wakọ̀ wide níbí wakọ̀ cu wide yẹn mì pé wide shot tó accommodate gbogbo àwọn òṣèré cu yẹn mì ní close up shot fún ẹni tó bá ń yà that particular èèyàn tó bá ń yà lọ́wọ́ àṣe ìṣèjú sí méjì lọ torí mo tọ́jú ìwé yẹn dọ̀là wà nílé mi máa ń wò máa ń fira mi rẹ́rìn
so àṣà ṣe ju sí méjì lọ tí a fi break iṣẹ́ yẹn lọ́dún yẹn gbogbo gba yẹn àṣà ń ṣe àǹdá gbogbo ẹ̀ pọ̀ bá fẹ́ ṣe continuity lẹ́yìn ọ̀gá mi Jàre Adénírègùn bọ́n ẹni tó jẹ́ kí wọ́n kọ́ gbọ́ lọ́n lọ́gàá nídìí iṣẹ́ continuity Fathia Balógun ni. Fathia Balógun. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. How? Ó bá dìjọ́ yẹn láńkóló ni fíìmù yẹn a lọ ṣe ní Ìpájà a bá ṣúùtì lọ́wọ́ bá a ṣe ya wáìdì tán báyìí bọ́n ṣe wá pè wá pé àwọn kan ti wá ká àwọn átìsì tó wà lótẹ̀ wọ́n ti wá ká àwọn mọ́tẹ́ẹ̀lì o wọ́n ti ń bá wọn jà o gbogbo àbá fi ṣẹlẹ̀ girigirigiri ká lọ rescue àwọn èèyàn wa àwọn akúrútàjọkùnrin ọ̀gá wa tó dẹ̀ ń kó wa kiri ńgbà yẹn Bùrájàre àwọn náà máa ń lead ìjà fún wa tó bá di tí wọ́n fẹ́ shoot wa bá di girigirigiri àbá sáré lọ bẹ̀ afa àwọn tó jóbìnrin lẹ̀ síbi tá a ti ń shoot a lọ fa wàhálà yẹn bíi 1 hour a padà dé so ká continue wọn a dẹ̀ ti ṣiṣẹ́ ìjìnà wọn ò lè bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ mọ́ ó dẹ̀ pé sí ìyọ̀ àti Fathia lókù lọ́dún yẹn continuity ibo mo gbé báàgì sí nọ́ngbà tí mo ya wide mo já yín ni mo ń ṣépè fún ọ sínú ni o fún àti Fathia lọ́dún yẹn lọ Fathia Balógun. ok. Kọ́ yẹn ibo mo gbé báàgì sí náà ṣé ibi ni àbí bí mo á ń rò sí mi fún ọdẹ ìfọwọ́ pa ṣé kò yẹ ká yín mọ̀ ṣáà tí ì sinmi ni ṣé èmi ni máa bá yín ṣọ́bi tẹ́ gbé báàgì sí not knowing wípé iṣẹ́ mi ni torí ẹ̀ máa ń padà kí àǹtí yẹn ní gbogbo gbà a ṣe yẹn á lọ o that same film nígbà tó dijọ́ kejì abáyá yẹn wọ́n bá dẹ̀mùrà tó lipstick wo mo lò lánàá ná continuity lipstick wo mo lò lánàá ná. ẹ tún rò pé. ṣáà tí ìyá wèrè ni Ọlọ́run ṣé mi mo bá wọn kun lipstick ni. so from there mo ń mọ̀ ó ń yé mi tó dẹ̀ sẹ́yìn pé nígbà tí màá fi sọ pé mò ń kọ́ àwọn ọmọ tí mo kọ́ ní continuity tí màá fi kọ́ wọn tí màá fi di pé ok mo switch sí production manager mo bọ́ sí continuity. àwọn kankan wà tí ò sí nínú iṣẹ́ yìí nígbà yẹn tẹ́pà wà làwà bẹ̀rẹ̀. bíi kíni. AD nígbà yẹn kò sí AD. kí ló ń jẹ́ AD. àwọn bíi assistant director. ok. presently ẹ mọ̀ ojoojúmọ́ náà níṣẹ́ ń lajú sí i. bẹ́ẹ̀ni. nígbà yẹn kò sí AD nínú iṣẹ́ wa ṣe gẹ̀tẹ̀ so bọ̀ iṣẹ́ táwọn AD ń ṣe ń gbà yẹn àwa làwa ń ṣe ó yá as continuity nígbà yẹn PM ló máa ń ní àwọn PM máa ń lọ fẹ́ lọ ṣe change ẹ ṣe but as continuity ìgbà tẹ́mi ṣe continuity tábà ti wọnú ilé kan mo ti mọ̀ pé 9 cents lání bí mo ti yọ sí ìmẹ́sẹ̀sán àti iye kan mo sọ fún costumier ẹ lọ má ṣọ lágbájá àti lágbájá lẹ̀ lágbájá PM ẹjọba sọ fún lágbájá àwa làwa bẹ̀rẹ̀ mo pẹ̀lú 4 set mo tó bẹ̀rẹ̀ style yẹn mi fẹ́ sọ wípé èmi lẹ́ni àkọ́kọ́ bọ̀ mo mọ̀ pé mo pẹ̀lú torí mi ò rí lọ́wọ́ anybody mi ò kọ́ lọ́wọ́ anybody ṣe gẹ̀tẹ̀ mo kàn ń ṣe ni so ẹni tó wá jẹ́ kí kọ́kọ́ máa ń gbọ́ kíní yẹn létí mi nígbà yẹn tó máa jẹ́ kí n máa kọ́kọ́ gbọ́ kíní yẹn òun ni Ibrahim Shatta láti wọn náà Lukman torí Lukman ló máa ń pè mí Lukman iṣẹ́ AD ló ń ṣe yìí ìtumọ̀ tó ní sí mi nígbà yẹn òun ni wípé AD assistant director kó jókòó sẹ́gbẹ̀ẹ́ director kó láyàsí pẹ̀lú director lèmi máa ń but it was ìgbà tí ẹ mọ̀ báyìí ṣe ń lajú sí tá à ń kẹ́kọ̀ọ́ sí làwọn kan ń yé wa sí kò jẹ́ bóyá jẹ́ ní apá bẹ̀yẹn. 1998 ni filẹ̀ fún lẹ́bẹ̀rẹ̀ sí tẹ̀léra yín gbogbo báyẹn Artist Night ti bẹ̀rẹ̀. yes Artist Night ti bẹ̀rẹ̀. kí lẹ lè sọ nípa Artist Night. ó tí mo lè sọ nípa Artist Night ní ọdún yẹn ò ní pé ó dùn gan àfẹnú fún wa ó dàbí ilé ọdún ibẹ̀ dàbí ilé ọdún pé a fẹ́ lọ gbádùn ayé ara wa ni mi máa ń rí Artist Night ọ̀dọ̀ ibẹ̀ la fi kọ́ṣẹ́ mọ̀ gbogbo tó mọ̀ tó wà nínú brain ẹ̀ ibẹ̀ la ti ń display ẹ̀ nígbà yẹn ní side tiwa ni o fíìmù náà ò pọ̀ o fíìmù náà ò pọ̀ nígbà yẹn náà o fíìmù náà ò pọ̀ àwọn ọ̀gá kọ̀ọ̀kan náà ń ya fíìmù. bí àwọn ọ̀gá wo. lọ́dún yẹn àwọn tí ó dá sí mi lójú dáadáa tí mo mọ̀ ẹni àkọ́kọ́ òun ni Ọláìyá Igwe lábẹ́òkúta wa ni o òun ni Ọláìyá Igwe Yẹmi Adégúnjú kọ́lọ́mbà àfọ̀rún kẹ́wọn Mr Latin ọ̀gá wa Ṣẹ́gun Ayọ̀délé Adéníjì Sama Ìtúbàrókà ọ̀gá wa Razak Ọ̀yádìran ọ̀gá wa Jàre Adénírègùn
torí àwọn náà ṣe Rose Alọ́mọkọ àtàwọn bàbá wa Goroso. Goroso. Bẹ́ẹ̀ láwọn àsìkò yẹn náà ni kọ́líìgì wa Kasnati ló ṣe Bólówó Bá Tẹ́. 2003 àkọ́kọ́ ya last minute ní Frontline Hotel ní Kolobo. Àwọn ọ̀gá wa tó ń ya fíìmù gbà yẹn táwa dé bá lára àwọn ni Mr. Baba Waidi. Before ta ló ń gbé mú wọ́n ti ṣe wedding gift wọ́n ti ṣan fíìmù kan but at least àwọn ọ̀gá wa táwa bá ọ̀gá mi Káyọ̀dé Akíndínà àwọn náà ti ya fíìmù Mr. Paragon Alasari di méjì Ìdàjọ Adé àwọn tá a bá fíìmù lọ́wọ́ wọn nìyẹn àwọn ọ̀gá wa àwọn tó ń jẹ́ bàbá wa. bàtẹ́ mi ò ń ṣọ̀gá yín èmi ń tajà ń gbà yẹn ni. Yes ẹ̀ ń ṣọ̀gá wa ṣùgbọ́n nígbà yẹn mo máa ń sọ mo sì sọ ní láàrin àwọn èèyàn wípé lára àwọn young sharp tí mo bá pàdé nínú àjẹ ayé mi Kasnati wà ń bẹ̀ àti AIS àwọn méjèèjì. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa lá Aula bitter tea tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán ìṣòro ara ríro ń kọ́ egbògi lá Aula bitter tea ní kẹ́ ẹ gbẹlura o gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi lá Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú 0803 319 4355 tàbí 0802 626 5000. Egbògi lá Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. ìrìn àjò yẹn ṣáà ó ń lọ títí tọ́lọ́run fi ti débi tó délé ni tó fi débi tó délé ni. Alhamdulillah. Production manager ṣé yẹn lẹ wá fèsì gan báyìí. àwọn ni mo fèsì o artist kan wà tó jẹ́ popular artist tí mi ò tí bá pàdé àwọn ọ̀gá Bello àti jọdí bàbá even jọ tí mo bí ọmọ mi last born mo pè wọn ẹ̀sà mo ti sọ orúkọ yín o bẹ́ẹ̀ ni torí Absalam lọmọ mi last born mi so wọ́n dẹ̀ ṣàdúrà wọn lá tó lórúkọ àádágbà àátọ́ àwọn ajá wọn lọ. so kò sí artist kan tó jẹ́ star system tí bá pàdé rí. ẹ má yẹ kí n sọ pé kò sí bọ́ mo ròyìn pé kò sí gbogbo èmi làwọn bàbá ìdá bàbá wa ń dé nǹkan pẹ̀lú ẹ má sọ gbogbo àwọn yẹn. gbogbo ló dá yín mọ̀. pẹ̀lú gọlọ́run kọ́lọ́mọ ẹ̀ kárí wàhálà. àmín. mi ì dẹ̀ fẹ́ sọ̀rọ̀ wọn bọ̀ máa sọ ọ̀rọ̀ Yẹmi Solade máa sọ. One nítorí mo jẹ́ ọmọ tó ti léèrè wá ọmọ tí wọ́n kọ́ dáadáa ni bí bẹ́ẹ̀ kọ́ Yẹmi Solade ó yẹ kí n rí wọn fín. torí nǹkan tó worst jù láyé ni pé kéèyàn má ní olùbáwí torí gbogbo ẹni tí mo fẹjọ́ wọn sùn pátápátá náà wo radical ẹ ṣáà fi Yẹmi lẹ̀ o gbogbo èèyàn tí mo fẹjọ́ wọn sùn so kò sẹ́ni tó lè bá wọn wí àbí tó lè sòtọ̀rọ̀ fún wọn míwàá kí ló ṣẹlẹ̀ ní pé mo wá padà dára mi padà wípé nígbà táwa ti wà kéékèèké nídìí iṣẹ́ yìí náà ni wọ́n ti máa ń ṣe bẹ́ẹ̀ náà ti máa ń rí àwọn tó jù wọ́n lọ fín mo mọyì ọdún tẹ́ pé tí wọ́n bá ti dé báyìí bàbá wa Adébáyọ̀ Sàlámì náà máa fi ta yín location Bello ò lè sọ fún mi pé kinní kan Jídé kò sọ kó ò lè sọ fún mi pé kinní kan láwọn tó jù wọ́n lọ bọ̀tọ̀ ọmọọṣẹ́ làwa àwa ò kí ń lè ṣe gẹ̀ẹ́tì aṣá máa wò wọ́n ṣùgbọ́n ṣe mọ̀ ìwà tíyàn bá ń wù tó bá ti jẹ́wọ́ àbàjẹ́ tíyàn ń wù sáwọn àgbàlagbà tó bá yá èèyàn máa ṣe sọmọdé náà èèyàn máa ṣe sọmọ tó máa rí èèyàn fìn kò dẹ̀ sí bó ṣe máa rágbàlagbà fìn ó sì máa lọ kọjá yẹ sọmọdé tó máa rí wọn náà fìn. So kí ló ṣẹlẹ̀ ni pé fíìmù kan wà ní tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí orí ayélujára báyìí mo ríyè àbúrò wa kan ló ní Dẹ̀yìndé Òṣùkọ̀yà power by Wùnmí Toríọlá so ẹmọ ẹni tó ní fíìmù ló ní kàn pé bọ̀dá Yẹmi Solade so
then they wá pè mí as production manager pé Radical mo mi ní ká pè bọ̀dá Yẹmí o pé kẹ́ bá wọn sọ̀rọ̀ iye tán bá fẹ́ gbà tán bá ti fẹ́ gbé yín high jù ẹ sọ fún wọn pé òun lòun ní kán pè wọ́n mo dẹ̀ pè wọ́n ní kí n sọ story mo sọ story àbùkù time àti lè date yẹ mo ní alpha pẹ̀lú ọ̀rọ̀ owó no ìwọ kọ́ ló máa bá mi sọ̀rọ̀ owó kíní kankan ẹ sà mo lè bá yín sọ̀rọ̀ owó kí ló tí mi ò lè bá yín sọ̀rọ̀ owó so ọ̀rọ̀ yẹn lè débi pé wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ tí ò dáa Bello ló máa pè mí fúnra rẹ̀ tàbí in fact tí Bello bá dẹ̀ pè mí tí Sodiq bá pè mí pé Sodiq yẹn colleague mi ni production manager lòun náà Sodiq Adébáyọ̀ ọmọ ọ̀gá Bello ni so tí Sodiq bá pè mí ó lè sọ mi pé a fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ o tọ́mọ adé níta ló níṣẹ́ dádì ló níṣẹ́ dádì máa pè yín so Bello adé pè mí adéjọ́ negotiate kíní kan àbí ṣé o ti bá ṣe débi tí Sodiq bá dé wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tí ò dá ń jọ yẹn bọ̀ mo ní sùúrù gan fún wọn jọ yẹn mo tẹ̀lé àwọn colleague mi tán sọ pé èsì tó yẹ kí n fún wọn kọ́ ni mo fún wọn tó dẹ̀ sẹ́yìn pé Ayemi ńlá máa sọ fún mi pé o mọṣẹ́ yìí ìgbà tẹ́ pẹ́ ẹgbẹ́ títì lẹ́tí máa kọ́ṣẹ́ ẹgbẹ́ títì lẹ́tí máa kọ́ṣẹ́ red theatre àwọn tó red theatre gan-an tó bẹ́tà jù yín lọ́wọ́ sọ pé wọ́n àwọn red theatre àwọn tó rí di theatre tó bẹ́tà ju Yemi Solade lọ wọn sọ pé àwọn rí theatre láti bàtà àdìwà kéékèèké náà ti máa ń rí ọ̀gá Bello fìn ọ̀gá wa Adébáyọ̀ Sàlámì ẹ wo ibi tí Fẹ́mi Adébáyọ̀ délé ni kí Fẹ́mi wá fẹ́ máa san ẹ̀san tó ń ṣe fún bàbá ẹ̀ lára wọn lọ́dún yẹn ṣọ́ máa lè dúró pẹ̀lú ipò tọ́lọ́run tó Fẹ́mi sílẹ̀ ni tí Fẹ́mi bá fẹ́ máa san ẹ̀san yẹn lára wọn ṣọ́ máa lè dúró nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé ipòkípò tẹ́dà bá wà máa fọmọlúwàbí kún máa rántí ọ̀la ẹ wo àwọn ọmọ ọ̀gá Bello tán ti wà ní indọ́sítì tán ṣe dáadáa ẹ wo Tọ́pẹ́ Adébáyọ̀ ẹ wo Sodiq Adébáyọ̀ Sodiq náà ní kò lè bá wọn sọ̀rọ̀ ẹni àwọn tí Sodiq bá pè wọ́n pé bàbá wọ́n fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ o mo dẹ̀ ní ìdíyìn o kó late gan wọn ni tó sọ fún Sodiq pé ó ti late torí ààyè tọ́lọ́run tó Sodiq sílẹ̀ ni so but ẹ mọ̀ ọmọ nobody làwa ní industry àdẹ̀ jù báyìí lọ kálá náà jù báyìí lọ ni wọn ò ní bá mi sọ gbogbo ìtàn bá mi sọ yẹn but bọ́lá bá ṣe kádàrá rìn àjò mi ìfẹ́ sọ̀rọ̀ wọn torí ó bí mi nú gan mo fẹ́ jọ́ wọn sun àwọn èèyàn ẹ mọ̀ àwọn ẹ̀dá kan wà tẹ́ pé ẹ̀jẹ̀ gbéraga wà nù ara wọn bí mo ṣe béèrè pé báwo èlò ni. bọ̀tẹ́dọ̀ ṣé location manager ló lẹ́tọ̀ọ́ àti béèrè lọ́wọ́ ẹni tó fẹ́ act pé èlò ló fẹ́ gbà ni production manager. yes ṣé ẹ ti rí kíní yẹn ó pín sọ́nà méjì production manager lè negotiate pẹ̀lú artist ṣé ẹ gẹ̀tẹ̀ producer lè negotiate pẹ̀lú artist ṣé ẹ gẹ̀tẹ̀ ó depend àìmọye producer tí o mọ artist kankan rí tó kàn máa kó fún PM pé mo fẹ́ ṣe film tí ẹ pé PM yẹn dẹ̀ máa wọ́n bá dẹ̀ ti jọ ṣe kinní tán wọ́n bá ti ṣe estimate tán ó kàn máa send owó sí PM ni yẹn ló máa bá artist sọ̀rọ̀ iye báyìí kí ni wọ́n dẹ̀ yá dẹ̀ send owó oníkálukú àìmọye that bọ̀dá Yemi Solade yẹn gangan mo ṣáà ti pè wọ́n síṣẹ́ fúnra ara mi tó jẹ́ pé mi àti wọn la jọ sọ̀rọ̀ owó tá a dẹ̀ send owó sí wọn ó ṣe wá di lẹ́nìí tó di pé wọn ò lè àwọn ẹ̀ṣẹ̀ ìbò mọ́ṣẹ́ ẹ̀gbẹ́ títì àìrí tíátà àìrí kínní gbogbo a lè má lọ skul gbogbo ẹ̀ náà làwa náà gbàtà dàgbà tá a dáàyè kan gbogbo ẹ̀ làwa náà ti lọ kọ́ akọ́ ẹ̀gbẹ́ títì ìyẹn làwa fi ṣọ̀gá àwọn òkè ẹ̀gbẹ́ títì ìyẹn làwa fi ṣọ̀gá àwọn tó lọ kàwé tọ́wọ́n bá débẹ̀ wọn ni máa bú àwọn tá a kọ́ ní street so àwọn tá a kọ́ ní street ìyẹn làwa tún fi ṣọ̀gá wọn so gbogbo tó kọ́ skul ìyẹn làwa náà ti kọ́ lọ́wọ́ àwọn tó kọ́ skul ìta àmọ́ àti kọ́ lọ́nláì ayé ti wide ìta àmọ́ àti béèrè lọ́wọ́ AI ṣe bí AI ló ti ẹ̀ ti dé yẹn I read theatre I read film àìṣe kínní kan gbogbo ẹ̀ AI ló ti dé yẹn nígbà tí mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ní mi ò kàwé ju mi ò kọjá JSS2 and gbogbo bí tí àwọn èèyàn tó ń mọ̀ mí dáadáa tí n bá sọ fún wọn pé mi ò kà ju JSS2 lọ wọ́n máa ń wò mí ní ṣé bẹ́ẹ̀ mi mo mọ̀ pé mi ò kà ju bẹ́ẹ̀ lọ èmi ni mo upgrade life ara mi sáwọn àyè kan ok ó fọ́nì àwọn ọmọ mi máa sọ òyìnbó fún mi nulẹ̀ tí n bá mọ̀ tún mẹ́yẹ kàn kí ni ìtumọ̀ tó sọ yẹn á dẹ̀ sọ mí nìyẹn fún mi mo ti mú dání nìyẹn à ń béèrè lọ́wọ́ àwọn kìíní
there's some ways tó ṣe lè upgrade ara ẹ ní life so àwa là ń upgrade ara wa ṣe get so nígbà míì gan exposure àti experience gan nígbà míì gan ó fẹ́ júwèé lọ́ngbà mi so kọ́ máa fi ìhàlẹ̀ mọ́ wa ọ̀gá mi Jàre Adénírègùn a ní abínibí plus ability is equal to professionalism. Abínibí plus ability is equal to professionalism. So anybody máa fi ìhàlẹ̀ mọ́ wa. Gẹ́gẹ́ bí PM ń sìn ṣẹ̀ṣẹ̀ PM rọrùn ṣá. Iṣẹ́ PM rọrùn. Èmi àti Wùnmí Ajíbóyè a fi ìgbà kankan ní ìṣù àtayànyàn. But irú ẹ̀dá tọ́lọ́run dá mi person mi mo máa ń shoulder problem ní problem jù láti kékeré mo sì máa ń rántí dáadáa tá a bá bà nǹkan jẹ́ nígbà tá a wà ní kékeré àwọn lè já wa 5 la bà nǹkan jẹ́ tán bá dánú bàjẹ́ máa lé mi so èmi nìkan ni máa jìyà àwọn 5 lọ́dún kan dáàdì mi travel wọ́n wá fẹ́ ká wo tẹlifíṣàn black and white wa tó ń jọ wọ́n lónìí ní dáàdì mi ní o náà fi ṣàkọsí wa lọ́dún yẹn o so wọ́n bá yọ gbogbo channel tá a lè fi plug tv yẹn wọ́n bá yọ lọ kò sí bá a ṣe lè plug tv so èmi kẹ̀dẹ̀rẹ̀ ọpọlọ mi máa ń kakú burúkú mo bá mú bọ́ọ̀bù oníyẹ́lò táwọn ló láyé àtijọ́ mo bá yọ kúrò plug ẹ mọ̀ pé plug máa ń ní eyín méjì báyìí nínú kíní yẹn náà máa ń lé eyín méjì bá fi kanra wọn báyìí nínú bá ní kọ́ tàn sálẹ̀ tẹlifíṣàn bá tàn gbà mo lo bí ìṣẹ́jú 5 bẹ́ẹ̀ tán dáwọ́ tẹlifíṣàn àìmí nìkan lè bá ẹ̀ka lómi náà wá ṣe bá a ṣe bẹ̀rẹ̀ sí ní pin nìyẹn ó bá dórí ẹ̀gbọ́n mi kan ìyẹn ara ẹ̀ ò balẹ̀ bóyá máa fi kíní kan ṣe pram ó yẹ ṣe pram tó ṣáná ẹnu kíní yẹn ti gé gbogbo abásáré gírí àbágbé kíní lẹ̀ oníkálukú bá lọ so ńgbà lẹ́yìn bí ọ̀sẹ̀ kan ní dáàdì mi tó mọ̀ ta ló ṣe kíní mo lé mi so èmi nìkan mo jìyà gbogbo wọn so àti lẹ́mí ni mo ti máa ń ṣódà problem àwọn ẹni ẹlẹ́ni so iṣẹ́ PM kan ló ní kí n ṣódà problem àwọn èèyàn person mi ni torí àìmọye PM ló jẹ́ pé tẹ́ bá ti jọ lágrímẹ̀ntì tẹ́ bá ti di pé producer yẹn fẹ́ sọ pé kíní kankan ó máa ní rárá ó máa jẹ́ káwọn rárá àdéhùn mi àtẹ́kọ́ nìyẹn àdéhùn mi àtẹ́ ni pé a fẹ́ pe Kasinati kó bá play role báyìí iye báyìí la fẹ́ fún ṣe gẹ́tẹ̀ ó mi kí gbogbo ẹ̀dá tó wà ní ayé ṣoríire so tí n bá rí èèyàn tó fẹ́ ṣoríire tó bá ní Radical mo fẹ́ ṣoríire owó ló ń dí mi lọ́wọ́ mo wà pé mo fẹ́ fi wèrè ṣe pẹ́sìn mi máa ní ó yẹ àjá fi wèrè ṣe so tá bá bọ́ síta any blame tó ń kó come out from that planning èmi Lukmon ọmọ Jimoh we never go and tell anybody pé rárá o kò dẹ̀ rí bẹ́ẹ̀ o rárá it was later bóyá maybe around 5 years ago 6 years ago mo ṣẹ̀ṣẹ̀ máa ń rojọ́ kọ̀ọ̀kan fáwọn èèyàn kọ̀ọ̀kan and ó dẹ̀ lójú ẹni tí mo máa ń rojọ́ fún náà not just anybody ní máa kàn lọ pé tí máa rojọ́ fún bóyá ẹni tí mo rí pé ó mu àwa méjèèjì let me use Ṣẹ́gun as an example kó jẹ́ mi àti Ṣẹ́gun Ògbé lájọ́ ń ṣe lọ́wọ́ kíṣù wáwà tí n bá máa rojọ́ ẹ̀ mi ní pé irú yín sìn pé cars ṣe mọ̀ pé kíní ṣé gbogbo àjọ mọ́ra mi ní pé yìí the only person tí mo lè pè bóyá kí n pe irú ààrẹ Jan tí mo mọ̀ pé ó jọ rẹ̀ portable actor Olú nǹkan bàbá ló ṣẹlẹ̀ láàrin mi àti Dìmá tàbí irú Ọdún fada nǹkan bàbá so mi ní rojọ́ ń ta ṣe get number 2 dẹ̀ ni wípé nǹkan kò ṣẹlẹ̀ rí láàrin mi àti Ṣẹ́gun Ògbé kò sí béèyàn méjì ṣe máa wà tẹ́ẹ̀ni máa ní time 10 jà iṣẹ́ yẹn gangan tó fún mi ní wéètì yẹn tó fi di pé anywhere tán bá dárúkọ mi Radical Abẹ́òkúta iṣẹ́ yẹn gangan tó fún mi ní wéètì yẹn lẹ́yìn pé Ọlọ́run ti dá mi ó ti dáhùn tí máa jẹ́ mọ́ mi iṣẹ́ yẹn ẹ̀kọ́ dá sí méjì 50% ẹ̀ Ṣẹ́gun Ògbé lọ́lọ́run fi rán sí mi so 50 tó kù gbogbo àwọn artist tó kù tí mò ń bá ṣiṣẹ́ lọ́jọ́ a tún pín nínú 50% yẹn títí kan Dáre Àgbéjò ṣe gẹ́ẹ̀tì ní Ìsálọ́bà òun ló mú mi dédìí iṣẹ́ tíátà so títí kan Dáre Àgbéjò gbogbo wọn yẹn náà máa pín 50% yẹn Ṣẹ́gun àgbà 50 àdàgbà 50 so wọn á wá 50 tó kù wọn á wá dá kó lẹ̀ wọn á máa wá pín ní kọ̀ọ̀kan percentage Dáre Adéníyì gan ọ̀tọ̀ ṣẹ́tírí
Bọ̀dájàre nínú ìrìn àjò mi Ọlọ́run lo Bọ̀dájàre náà fún mi bọ́ nínú 50 lẹ́nu sẹ́yìn nínú 50% yẹn náà ní sá. àwọn náà yọ ń bẹ̀. àwọn máa yọnu ẹ̀ ni. Bọ̀ṣẹ́gun á gba 50 lọ́tọ̀. Dáadáa kó 50. Dáadáa kó 50. mi wà yìí mi ń ṣàbòsí gbogbo àwọn tó súnmọ́ mi mọ̀ mi ń ṣàbòsí mi ń pretend mi ń sọ̀rọ̀ kọ́rọ̀ lédùn 98 mo ní mo bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan mi ò fi kún mi ò yọ kúrò àìmọye mi tí ó tó wa tó sọ pé òun ti bẹ̀rẹ̀ ní kinní kan yẹ ok mo kàn máa dín lórúkọ kan ti gba gbogbo àkáǹtì social media mi wọ́n ti gbà so mo ṣáà gbà wọn padà èmi àti ọmọ kan wá jọ ń sọ̀rọ̀ kan náà boys mi mo wá ní over 25 years mo ti ṣí Facebook tòun náà over 20 years mo nírọ́ ló ń pa n bá mú tọ̀dọ̀ mi n bá ṣí ẹ̀dọ̀ mọ̀ kó Facebook máa sọjọ́ tó open síbẹ̀ n bá ṣí April 2000 n bá fi hàn ṣítọ̀dọ̀ ẹ̀ kó lè ṣítọ̀dọ̀ ẹ̀ mo ní mi tí ì ṣe 50 ṣe gẹ̀tẹ̀ àwọn tá a jọ ń rìn àìkọ́ndù ọ̀rẹ́ mi ní 3 years ló gbà lọ́wọ́ mi gbogbo àwọn tá a jọ ń rìn tí wọ́n ti ṣe 50 ẹ̀ à ń ṣe sẹ́ẹ̀tì èmi àti yín ò ṣe sáà ń ṣọ́ọ̀rẹ̀ ẹ dúró fún mi 2 years after màá bá yín àgbọ́ sí sẹ́ẹ̀tì padà for now àti ìdọ̀rẹ̀ ẹ máa lọ ẹ̀yìn oní 50 ṣe gẹ̀tẹ̀ mi ò jù mí lọ yóò sọ pé kí n pè é ní bọ̀dà ó jù mí lọ yóò sọ pé kí n má pè é ní bọ̀dà kò ní nǹkan kan ṣe pẹ̀lú life mi so èmi ò sọ̀rọ̀ kọ́rọ̀ lédùn so Ṣẹ́gun Ògúngbè nìkan máa fún ní 50%. Ṣẹ́gun Ògúngbè gan fẹ́ ṣe party 50 báyìí. Òró ti kọjá 50 ó kàn fẹ́ ṣe 50 ni anyway mbà má sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n títí di táyì tó máa fi ṣe party yẹn a lè bá lọ opportunity àti rí ẹlòmíì tó súnmọ́ party yẹn tó mi mọ́ 50th birthday Ṣẹ́gun Ògúngbè tó yẹ kán ṣe lẹ́kọ̀ọ́ tá a fẹ́ ṣe lábẹ́òkúta ní OOPL àti gbé wá sábẹ́òkúta and pẹ̀lú ògo Ọlọ́run ó máa dùn gbọ́ngbọ́n akọ́sí kò sí nǹkan kan tó máa yẹ ikú ò ní pa wá Ọlọ́run ọba tó láyé tó lọ́run àbá ọmọjọ́ náà rò. ṣé iṣẹ́ PM ṣówó wà ń bẹ̀ ṣáwọn actor àwọn producer ṣọ́ máa ń sanwó dáadáa fún PM ká má parọ́ sà. ká má parọ́ ní industry yìí lẹ́yìn àwọn artist kò sí ẹni tó tún gbójú PM lọ kò sí ẹni tó gbójú production manager lọ ṣe get or let me say director after artist director kò sí ẹni tó gbójú production manager lọ bọ́ ibi tí mo máa ń lọ rè iṣẹ́ wa kù sọ́wọ́ oníkálukú bó bá ṣe gbéra ẹ bó bá ṣe pera ẹ standard yẹ ló wá kù sí ọmọ kan fẹ́ bá mi ránṣọ tailor ó kàn fẹ́ bá mi rán nọ́mbà Ankara ó bá ní 10,000 ẹni tó náà fẹ́ gba 10,000 yẹn ẹnìkan tẹ̀sẹ̀ bá mi rán kan ní ìjọ́ kejì ìjọ́ yẹn tí yẹn gba 3,000 lọ́wọ́ mi wá ní 10,000 náà ṣé ó ya wèrè ní 10,000 báwo ṣé ó ya wèrè ní ó ní rárá o oníkálukú pẹ̀lú lẹ́fẹ̀ẹ́ ó ní tó sọ pé 10,000 yìí ẹ máa gbédébò mi wọ́n máa sọ fún yín pé 50,000 ni ó ní level so oníkálukú ló máa gbéra ẹ̀ sí level so nígbà míì téèyàn bá ti jẹ́ kí ebi kó tìyàn gbọ̀ngbọ̀n èèyàn dé àwọn level kan bọ̀ ẹni tó bá jẹ́ kí ebi wọ́n ní kíní kan alájọ sọ̀rọ̀ wọ́n ní iye báyìí mo fẹ́ gbà wọ́n wá jẹ́ from 100% wá sí 20% ó wá rò pé àkúrí kan ṣe kan náà tẹ́lẹ̀ òǹṣẹ́lẹ́yà ara ẹ̀ ni ó pè tó bá tẹ̀sán tó gbọ́dọ̀ lọ 100% tó wá jẹ́ wá sí bí 85 87 88 báyìí kan jẹ́ kọjá 85 wọ́n bá ti jẹ́ kọjá 85 wọ́n ń jẹ́ ẹ̀bọ̀ ní 80 wọ́n ń jẹ́ ẹ̀bọ̀ 70 nìyẹn so báyìí kan gbogbo ogun yòówù tó ń kó dé báyàn kí wọ́n báyìí kan jẹ́ kọjá 85 so lérí àyàn ni. iṣẹ́ PM ṣó ṣe é kọ́. wọ́n ń kọ́ náà ni wọ́n ń kọ́ ni ìyàtọ̀ tọ̀dọ̀ ti wà ni pé nígbà yẹn most ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a ṣe ìyẹn ni mo ṣe gbé kudos yẹn fún Ṣẹ́gun Ògúngbè most ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a wà ṣe tribal error làwa ṣe dáàyè yẹn tribal error là ṣe dáàyè yẹn ló ṣe fà á tán ṣe ń béèrè lọ́wọ́ mi pé ibo náà gbé báàgì sí nígbà tí mo ń kọ́ continuity tí mi ò mọ̀ ló ṣe fà á tán ṣe ń béèrè lọ́wọ́ mi pé irú lipstick wo làwọn lánàá tí mi ò mọ̀ ṣe get but àwọn ọmọ tó ń kọ́ nísìn kọ́ tó tiẹ̀ gbaṣẹ́ gangan wọ́n ti mọ gbogbo ohun tí èmi ò mọ̀ yẹn wọ́n ti mọ̀ ṣe get so gbogbo ohun tá à ń ṣe yẹn gbogbo tó yẹ pé tribal àwa náà ń gbọmọṣẹ́ mo láwọn ọmọ tí mo ti kọ́ nídìí iṣẹ́ yìí ṣe get ẹ̀ mo láwọn ọmọ tí mo ti kọ́ tó dẹ̀ pé at least alhamdulilayi táwọn náà ti ń ṣe dáadáa. Gẹ́gẹ́ bí production manager tẹ yàn láàyò ẹ̀yin náà produce film rẹ̀. mo produce dáadáa. èwo lẹ kọ́kọ́ produce. First film mi
mo yà ní 2003 ó jáde ní 2004. 2004. That's so, 22 years ago. Yes. Ayé VHS nìyẹn now. Ayé VHS ni. Ayé mini DV. Mini DV. Yeah. Bàbá kan wà. Pastor Kọ́lájọ kọ́lọ́ máa ṣe dáadáa fún bàbá náà. Àbúrò wa kan wà Ṣẹ́gun Kọ́lájọ ìyẹn ti wà Chicago báyìí. Àwọn méjèèjì bàbá gbọ́ mẹ́ma máa fi mí rẹ́rìn ni. Lọ́dún yẹn tí mo fẹ́ ya fíìmù mo fẹ́ ya fíìmù mi ò bá lówó. Bá lọ mo pe àwọn èèyàn jọ. Kámẹ́rà tí mo fẹ́ fi ya fíìmù gan mi ò lówó. Bàbá yẹn dẹ̀ wá a máa ń gba kámẹ́rà lọ́wọ́ wọn mini DV ayé mini DV kókó kan báyìí ni. A máa ń gbà lọ́wọ́ wọn kámẹ́rà yẹn fáìn gan. So bá lọ bá wọn pé mo fẹ́ ya fíìmù kan fún mi kámẹ́rà wọn bá lówó dà mo ní mi lówó. Wọ́n wá pa sórí ilé ìpèsè àbúrò mi kan wá ń pè ní Tájù ó ti dọ̀nà rébùn sí mẹ̀rímẹ̀ ìyẹn máa ń fọ̀kadà gbé mi kiri ìyẹn ló fọ̀kadà gbé mi lọ́bẹ̀. Wọ́n wà ní car wash ní Bẹ́òkúta wá mi báyìí lọ́dún yẹn wọ́n ṣe wẹ́dà bọ̀ wọ́n pásítọ̀ náà ni wọ́n bọ̀ ń ṣiṣẹ́ ńgbà yẹn mo wá ṣàṣọ fún wọn pé mo fẹ́ lo kámẹ́rà mo ti kó gbogbo àwọn èèyàn sí location o mi ò rí kámẹ́rà o wọ́n bá ní owó dà mo ní kò so wọ́n ò ṣe ní lówó bá mú bàbá ibẹ̀ mo bẹ̀bẹ̀ nígbà tí bàbá yìí pé máa pa àwọn tó di bíi tó 7 lálẹ́ náà ní kó lọ gbé kámẹ́rà fún mi kí n lọ fi ya fíìmù so torí ẹ̀ kọ́ ló ń ṣe dáadáa fún mi jù báyìí lọ bàbá yẹn náà kọ́ ló má dẹ̀ fi kú pa wọ́n pẹ̀lú ẹni tí mo gbọ́dọ̀ san oore fún so bọ́ọ̀ì yẹn Ṣẹ́gun Kọ́lájọ àbúrò wa ni Ọlọ́run ti ṣe dáadáa fún kó má bàjẹ́ torí ọmọ tó ń ṣe dáadáa fún wa Ọlọ́run ti ṣe dáadáa fún dégbò tó ti ń ṣe dáadáa fún wa báyìí kí dáadáa ẹ̀ má bàjẹ́ so aṣáájọ lọ so yẹn lájọ gbé kámẹ́rà nígbà tá à ń bọ̀ ọ̀kadà tá a gbé débẹ̀ tá a gbé lọlé wọn nígbà tá à ń bọ̀ nígbà tá a dọ́ lọ́n ṣògo ọ̀kadà ta kú epo tán àbúrò mi ẹni kí n jẹ́ kó máa ti ọ̀kadà lọlé èmi àti Ṣẹ́gun a ní 35 naira lọ́wọ́. Ṣẹ́gun wo? Ṣẹ́gun Kọ́lájọ tí mo ló wà ní Chicago yẹn a dẹ̀ ń lọ Láfẹ́nwá látòkè láǹtò rán dẹ̀ ń gbé mọ́tò 20 naira aṣáàbẹ̀ onímọ́tò a ní kó gbé bóyá mi mọ́ bá ṣe wọ mọ́tò yẹn a ní kó gbé Adéṣàpọ̀n inú mọ́tò láti bẹ onímọ́tò tí yẹn ti gbé wa dẹ́nu gádà tá a fẹsẹ̀ wa rìn dé Láfẹ́nwá bí mo ṣe bẹ̀rẹ̀ àjọ ayé mi nìyẹn tí mo fi bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ mo ṣànádà wọn mo ṣe ojú kan ní 2006 so nílẹ̀ tó mọ́ sìn ṣá mi ṣe rárá màá ti ṣe up to 15 to 20 films. Lára wọn ni ipò agbára. Now lastly sir. Yes sir. Ṣé mọ Gúrúsú? Bàbá wa ni wọ́n. Ṣé mọ Sámà? Bàbá wa ni wọ́n. Ṣé mọ Lásàrì? Bàbá wa ni wọ́n. Ṣé mọ Yẹmí Adégúnjú? Bàbá wa ni wọ́n. Ṣé mọ Jàre Adínírègùn? Bàbá wa ni wọ́n. Ẹ jẹ́ ká lọ sínú fíìmù. Mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín mo dẹ̀ fẹ́ kẹ́ dáhùn bó bá ṣe rí lọ́kàn yín. Yes sir. Àwọn márààrún tá a sọ yìí ṣá lẹ́rìn kankan tó tọ̀ṣà yé yín rí ṣá. Gbogbo ọ̀nà tọ̀ṣà yé mi. Gan àbí díẹ̀. Gan. Sámà, Gúrúsú, Jàre Adínírègùn, Yẹmí Adégúnjú àti Àlásàrì. Àwọn márààrún tẹ dárúkọ iná touch life positively. Continuity tí mò ń ṣe pé màá kọ́kọ́ ṣe continuity tí ó jẹ́ professional one tó wide ṣe gẹ̀tẹ̀ tí mo ti ṣe before tí mo sọ pé àǹfẹ́ tí à ń bèrè lọ mi pé mo kọ́ ṣe continuity tí àwọn continuity iṣẹ́ Gúrúsú ni mo kọ́ fi bẹ̀rẹ̀ tí mo ti kọ́ ṣe continuity lọ́dọ̀ wọn so tán dẹ̀ fi lè gbà mí lọ́dún yẹn lóòótọ́ ọ̀gá mi ló mú mi wá bọ̀ tán fi lè gbà mí lọ́dún yẹn so èmi ò kí ń fi ibi san oore o oore ni máa fi san oore náà ṣe fún mi lọ́dún yẹn torí mo fi continuity gbọ́ bùkátà life mi dáadáa. So Gúrúsú ní part inú ayé yín. Bẹ́ẹ̀ni. Sámà ní, Jàre Adínírègùn ní, Àlásàrì ní, Yẹmí Adégúnjú náà ní. Bẹ́ẹ̀ni. A fẹ́ wọnú fíìmù báyìí. All right. Kálẹ̀ lórí ọ̀fẹ́ láti dẹ́nìkan padà sáyé nínú àwọn márùn yẹn ta lẹ máa ní kó padà. Bùrá Jàre ni. Eh? Bùrá Jàre Adínírègùn. Eh? Bùrá Jàre Adínírègùn ni. Why? Bùrá Jàre Adínírègùn dàbẹ̀ ni wípé àwọn náà bí mi. Ohun tí mo oníṣègùn gbé brush lẹ́ẹ̀kan yẹn tí mo ní òun lọ Ọlọ́run lò ọ̀dọ̀ wọn ni mo ti bẹ̀rẹ̀ àwọn kankan ọ̀dọ̀ wọn ni wọ́n dẹ̀ fẹ́ràn mi location tí mo lọ tí mo ti pàdé ìyàwó tí mo fẹ́ sílé lẹ́kìtì Bùrá Jàre ló mú mi lọ bẹ̀ àwọn tó níṣẹ́ yẹn ò gbà mí wọ́rọ́wọ́ Bùrá Jàre ní rárá ẹni táwọn fẹ́ nìyẹn so a lot of things wà tí Bùrá Jàre ni o Bùrá Jàre ni o kó padà
tí n bá lágbára àti dá kan padà nù wọn. Goroso ọ̀gá mi Ṣẹ́gun Adéníjà Ayọ̀délé Sama Alásàrì Yẹmí Adégúnjú Jàre Adénírègùn lájàre ni o. pé kó padà. mi ṣe nǹkan kan fún wọn tán fi kú náà. mi láǹfààní àti ṣe wọn oore kankan fún wọn tán fi kú. lájàre ni o. sórí ìdí tí Katsina ti fi ń ṣètò yìí pọ̀ tó bá dẹ̀ ń wètò mo fẹ́ kó máa kẹ́kọ̀ọ́ ń bẹ̀ wo ìwọ̀nba àkókò tá a ti lò pẹ̀lú Lukmon Jimoh ẹ wo ọ̀pọ̀lọpọ̀ mẹ́sáàgì tá a ti rí ń bẹ̀ torí ìdí èyí gbogbo ìgbésẹ̀ tá à ń gbé lónìí ìtàn ọ̀la ni o gbogbo ìrìn tá à ń rìn lónìí ìtàn tó máa wúlò lẹ́yìn ọ̀la ni o Sokoja fẹ́ ṣe fíìmù sàn kéèyàn lágbára àti dẹ́nìkan padà nínú àwọn tán ti dárúkọ yẹn ṣùgbọ́n ìtàn làwọn máa dá padà ìwọ náà lò gbésí ayé ẹ̀ dáadáa ẹ ní gúrùpù tí. bẹ́ẹ̀ni. ṣé tẹ́ ń kọ́ àwọn èèyàn níṣẹ́ tíátà. bẹ́ẹ̀ni sà. ok ṣé ẹ máyìn láti fáwọn èèyàn kí lorúkọ gúrùpù yín sà. ọba ọmọ concept. ọba ọmọ ìṣàlẹ̀ ń sọ ṣá. kò jù bẹ́ẹ̀ lọ. Ayíkọ́ndú ọ̀rẹ́ mi. Ayíkọ́ndú. ṣé ẹjọ́ kí ló fẹ́ sọ pa Ayíkọ́ndú ṣé ìgbà tájọ́ ń gbé lókè jìgbò ni Ayíkọ́ndú sọ pé níjọ́ tàbá tí nínú ta fẹ́ jẹ sùn Ayíkọ́ndú ò ní sùn mọ́jú. Ayíkọ́ndú ni ó jẹ́ kí n mọ̀túmọ̀ tó máa sọ pé èèyàn ka sílì mi mọ̀túmọ̀ ẹ̀ bọ̀gbà tẹ́mi àti ẹ̀jọ́ ń gbé ìjọ́ kan àbá nínú ta fẹ́ jẹ abá wọlé Ayíkọ́ndú kí la fẹ́ jẹ báyìí kò sí nǹkan tá fẹ́ jẹ ìbá bọ́ sórí bẹ́ẹ̀dì bá sùn òun ò bá jókòó sórí iṣẹ́ bá nọ́ọ̀sẹ̀ sí orí iṣẹ́ àkejì ó wáyé 1 2 3 4 3 by 3 lélẹ̀ kí ni nǹkan náà sílì yẹn kí ló dé onímọ̀ ìṣe bá kà mọ́jú nìyẹn. Ayíkọ́ndú is a very good friend a very good person and Nautica náà ní tàn gbèsè ayé mi Nautica náà ní tàn gbèsè ayé mi because there was a time tíṣẹ́ ti sú mi rí tí mo ti fẹ́ fi iṣẹ́ ilẹ̀ Nautica ní ò jẹ́ kí n lọ lọ́dún yẹn. kí ló dé tó fi sú yín. no kò sí bí àṣẹ máa wà níbì kan tí ogun ò ní dé láwọn àsìkò kan kò sí bẹ́ẹ̀ àṣẹ máa wà tí ọ̀rẹ́ mi kan wà á ní ìyá wọn sọ pé kò sí bí àṣẹ máa rin òré títí téèyàn ò ní ṣẹ́ kọ́nà so kò sí so time tẹ́ẹ̀dà bá ń ṣẹ́ kọ́nà lọ́wọ́ ó máa ń nira ń gbà mí so àsìkò kan wà tí mo ti fẹ́ fi iṣẹ́ ilẹ̀ tẹ́ pé kò sọ̀rọ̀ tí mo lè sọ báyìí òdì ló ń bọ́ sí létí àwọn èèyàn tán máa ń dàpárá tí n bá dá sí òdì ló máa bọ́ sí Nautica nìkan lọ́lọ́run ló fún mi lọ́dún yẹn lọ́hùn a sì wà nílùú gùn Nautica wá pè mí wá ní Radical tó bá ti fẹ́ sọ nǹkan kan kọ́kọ́ wá sọ fún mi tán máa ń dàpárá tó bá fẹ́ dá sí kọ́kọ́ sọ fún mi tó bá yẹ kó sọ máa sọ tí ó bá yẹ kó sọ máa sọ pé àwọn máa sọ lè ní ìbẹ̀rẹ̀ pẹ̀lú Nautica ní Nautica ń bá sọ àná eléyìí ò dáa máa sọ ní ilẹ̀ ní sọ Nautica so mo lè sọ̀rọ̀ mẹ́jọ mo lè sọ̀rọ̀ mẹ́wàá fún Nautica nínú ẹ̀ kó jẹ́ mẹ́jọ ló máa ní kò dáa máa sọ kò sí méjì ló máa sọ pé o lè sọ ilé kò bad ṣe get so Nautica náà ní impact ní life mi tí mo dẹ̀ máa ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gbogbo gbà. Kọ́lá Ajéyẹmí dáàdì rè ọkọ tó yàn ìmàkù dáàdì rè dáàdì tèmi is a colleague ọ̀rẹ́ mi ni story tiẹ̀ kò sígbà tí mo rántí tí mi ò kì í rẹ́rìn torí ń gbà yẹn àjọ ń gbé ni èmi àti ẹ̀jọ gbé bíi oṣù mẹ́fà kan ṣá. yẹn Kọ́lá Ajéyẹmí. nígbà tájọ ń gbé yẹn àkíyèsí mo ṣe ń pa tiẹ̀ ni pé tá a bá wà nulẹ̀ ẹ mọ̀ gbọ́n yẹn tá a bá ń wo fíìmù àwọn American film yẹn tá a bá ń wò ó máa ń wọ 2 hours ibi máa jẹ́ 1 hour 55 minutes ibi máa jẹ́ 1 hour 58 minutes ó máa ń ṣàwọ́ bí 2 hours dáadáa ń gbà yẹn láàrin 2 hours yẹn ẹ̀ẹ̀mẹjọ lọ̀rẹ́ mi máa gbálẹ̀ ẹ̀ẹ̀mẹjọ ni. ní Kọ́lá Ajéyẹmí. bàbá rẹ̀ lágbára Ọlọ́run. kí ló dé tó ń gbálẹ̀. ó hètì ìdọ̀tí gan-an èmi ò dẹ̀ wọ́rì. so tẹ́mi bá ti dìde tí n bá ti lọ tà báyìí bóyá mo lọ mú nǹkan tí n bá ti padà wọlé wa máa mú gbálẹ̀ ó máa gbálẹ̀ ni. tó bá ti wá ń gbálẹ̀ máa yà kásẹ̀ mi kò ń lẹ̀ tóun fúnra ẹ̀ bá lọ ta fọdọ́ pé tẹ́mi bá lọ ta èmi ò ní wọ bàtà mo lọ sọ́nà kìíní máa padà wọlé tóun bá fẹ́ bọ́ sáà ó máa wọ bàtà tó bá ń bọ̀ ibi tó ti bọ́ bàtà yẹn ló máa bọ́ sí àtúngbà ìdọ̀tí jáde so kò sígbà tí mo rántí báyìí mo kàn máa rẹ́rìn tó bá sọ pé ẹ̀dá neat Ọlọ́run fi kan yẹn kẹ́
kò fẹ́ nǹkan dọ̀tí rárá. Well, a lè sọ́tàn lénìí mo rò pé ti kọ́gbọ́n kan àbí méjì ṣùgbọ́n torí àwọn kan tó ń wà báyìí bóyá àwọn kan fẹ́ pè yín wọ́n fẹ́ ní kọ́ ọmọ wa kọ́ṣẹ́ tíátà lọ́dọ̀ ọba ọmọ concept then mo tún ń ṣàkíyèsí lórí Facebook lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ máa ń móríṣiríṣi ẹ̀kọ́ wá. mi ní ìṣù púpọ̀ pẹ̀lú MS Baba ṣùgbọ́n problem tí mo ní pẹ̀lú MS Baba òun ni pé ó ń purọ́ fáwọn èèyàn lórí íńtánẹ́ẹ̀tì. Ìkan wà tí mo ṣe recently tí mo lọ gbé AI kan tó náà ẹmọ oríṣiríṣi nǹkan ló ti wà lórí so wọ́n wá ń fi AI ṣe fíìmù wọ́n wá ní kí AI yẹn máa sọ Yorùbá ó wá ń tú Yorùbá yẹn ní tùkùtù ṣẹgẹt Yorùbá náà ló ń sọ ó wá ń tú ní tùkùtù. MS Baba dàbí AI ó dàbí AI artificial intelligence nǹkan tó jọ lójú mi nìyẹn. Àwọn tó máa ń sọ pé MS Baba kéwú ó kéwú MS Baba ó kéwú ẹni tó bá kéwú tó bá ṣùọ̀ fún wa kọ́kọ́ ka kíní yẹn ní Lárúbáwá wà tú kò ṣe nǹkan tí wọ́n tú ní bọ̀rọ̀ gidi tí wọ́n fẹ́ káwọn èèyàn fi ní understanding ṣe get máàlù sí kẹ̀kan báyìí òun Christian ni òun náà máa ń ta sáwọn mùsùlùmí ṣe get máa yẹn gbé mi wọlé mo ní ìgbà tí mo ní sọ̀rọ̀ mo ní tí ó bá yẹ pé àwọn èèyàn ya wèrè ẹ̀ lánàá bí bókù sùn máa yẹn ní òun ò sọ bẹ́ẹ̀ pé wọ́n ń misinterpret àárín yẹn so bí kìíní yẹn ṣe rí nìyẹn àwọn èèyàn misinterpret nǹkan tó pọ̀ ní inú ọ̀rọ̀ ẹ̀sìn bọ́ èmi ò ní ìṣù pẹ̀lú ìyẹn bóyá ṣe pé ọmọ mùsùlùmí lèmi ṣe get mi ń dẹ̀lé lájú mi lẹ̀ kéèyàn tàbùkù ẹ̀sìn yẹn ṣe get ẹ̀ so MS Baba torí ó ń wá like and share lórí social media ló ṣàṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn ṣe get Sheikh Imam Lágbàjì ìyẹn lòun wà ní London MS Baba jẹ́ káwọn pàdé ó láàfáà yẹn kan náà jọ ládéhùn àfáà kìnnì kan náà jọ ládéhùn ẹjọ́ ṣóun ló fẹ́ ra físà àfáà tó ní físà ló ti wá yẹn àfáà ni wọ́n fẹ́ rí o fẹ́ correct àwọn ọmọlẹ̀ àwọn Yorùbá pé òkè àwọn àfáà yìí wọ́n ń parọ́ fún yín ni o má wòórì pa àfáà tó wá àfáà kan ti wá lọ ẹjọ́ lọ ṣe ẹjọ́ lọ fèsì ara yín ẹ má ṣe ń kọ̀rọ̀ ẹ wá lọ ṣe ní aago 3 òru àwọn èèyàn á ti sùn àbí òkè ẹjọ́ ká sọ pé bí 8 ló máa ń bẹ̀rẹ̀ láìfẹ́ àwọn èèyàn tó máa ti sùn ẹlòmíì gan òkè ń dé láìfẹ́ ẹ̀yin 9 àbẹ́yìn 8 ẹ wá máa fààyàn nìkan sáàrin ẹ̀ níjó sọ̀rọ̀ ẹ wá lọ ẹ́díìtì tó bá wù yẹn gbé sí social media no ma don't do that ẹjọ́ jókòó ẹjọ́ sọ ìwọ máa sọ tiẹ̀ asáàrí bí Malam Yusuf Adépọ̀jù ṣe ń ṣe tiẹ̀ ó máa gbẹ́ni yẹn wá wọ́n á jọ máa quote Bible wọ́n á jọ máa sọ láàrin ara wọn ìwọ náà bó ṣe wà ní tó bá sọ pé bẹ́ẹ̀ni yẹn ṣe dé ẹjọ́ ká sọ pé ẹni yẹn sọ fún ẹ tẹ́lẹ̀ pé òun bọ̀ ní London ó ti wá dé ìwọ́dẹ́ níṣẹ́ fẹ́ni yẹn time bẹ́ẹ̀ ṣe wáyé o kẹ́mi tó ráyé o ó di September 50 o tẹ́ni yẹn bá lóun ò lè dúró lẹ́ni yẹn jẹ̀bi tàbí kẹ́ni yẹn kókè September 15 ó yá jẹ́ ń lọ kí n padà wá ṣe understand ìwọ ló sọ fún àfáà yẹn pé kó máa bọ̀ ní London tó bá dé London ẹ máa arrange àfáà kan wá láàfáà yẹn kọ́lẹ̀jọ ládẹ́ kálá àfáà tó sọ pé ó yẹ kó wá yẹn ló wá á sáré lọ bá yẹn bọ́mọ̀ torí pé àfáà tóun ní kó wá yìí eléyìí máa ya wèrè jòun lọ eléyìí máa mọ̀ pa irọ́ tó fẹ́ pa yẹn kò ya jáde sẹ́ni yẹn so àwọn problem tó ní pẹ̀lú tó bá ṣọ̀fẹ́ MS Baba kó jáde kó lọ face ẹ̀ so ní ìṣùpọ̀ MS Baba o. kí ni social media ń dùn yín mo fẹ́ káwọn èèyàn bẹ̀rẹ̀ sí follow yín dáadáa. lórí Facebook Lukmon Jimoh ni mo ń lò. TikTok ńkọ́. lórí TikTok ọba ọmọ _radical lórí Instagram @ọba ọmọ radical ní _. lórí Twitter ẹ máa rọ ọmọ ìyá aláriwo ń bẹ. ọmọ ìyá aláriwo. bẹ́ẹ̀ ni. ẹ ń kọ́ wọn ní PM acting everything now. pẹ̀lú gọlọ́run tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ kó DM mi mo wà active 24/7. so màá dáhùn lóhùn. ẹ ṣé gan.